Ẹ kú dédé àsìkò yìí o, bàbá wa grandpa Ọranmiyan, ṣé àlàáfíà lẹ wà? Gbogbo ilé ńkọ́? Àlàáfíà la wà o, gbogbo ilé ńkọ́ lọ́dọ̀ yín lọ́hùn. Àlàáfíà la wà sà. Ẹ ṣeun. Ní kíá ní wéré ní wàrà ń ṣèṣà, ó láwọn ìbéèrè kan tí a fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé kún ó tiẹ̀ mọ̀. Ní àkọ́kọ́, kí ló dé tí Yorùbá wò wípé kán kúrò nínú Nàìjíríà ló ṣe pàtàkì? Ìyẹn ìbéèrè àkọ́kọ́. Mo fẹ́ kúkú béèrè ìbéèrè mi tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan náà kẹ́ bá lè ṣàlàyé fún gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Èkejì ni wípé tó bá wá jẹ́ pé dandan ni kí wọ́n kúrò nínú Nàìjíríà, ọ̀nà mélòó ni ìlú gbà ń yapa? Àkọ́kọ́ ẹ ń sọ nípa ogun, a tún sọ nípa ọgbọ́n, ṣùgbọ́n nínú àlàyé yín ẹ ń sọ wípé kò sí ìkankan báyìí tí Yorùbá ti múra sílẹ̀, ẹ dẹ̀ sọ pé dandan ni ká kúrò. Báwo la ṣe wá fẹ́ kúrò nígbà tí Yorùbá múra sílẹ̀? Ẹ sì sọ pé àwọn ará àtòkè ọ̀hún, àwọn adarán, wọ́n ti múra, kódà wọ́n múra kọjá ẹ bá nà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá Aropọ, ẹ ṣe gan-an ni fún ìbéèrè méjèèjì. Méjèèjì náà la máa dáhùn. Àkọ́kọ́ náà, ó ṣe pàtàkì kí àwọn èèyàn wa kí wọ́n mọ ìyàtọ̀ láàárín ìdí tí Yorùbá ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà tó dẹ̀ fi di dandan ká kúrò nínú Nàìjíríà, àti kí ni àwọn àǹfààní tó wà fún àwa Yorùbá tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Nítorí pé tẹ́ ẹ bá mú àwọn ọmọ Yorùbá kẹ́ẹ̀kan ṣá èèyàn 10, kódà pàápàá jùlọ nínú àwọn tán ti ń pariwo Yorùbá nation, Yorùbá nation láti bí ọdún kan sọdún méjì sẹ́yìn, tẹ́ ẹ bá mú 10 nínú wọn, agídí lẹ máa fi rí bóyá ẹyọ kan tó máa mọ kókó ìdí pàtàkì gangan tá a fi gbọ́dọ̀ kó nínú Nàìjíríà. Nítorí tọ́pọ̀lọpọ̀ wọn bá máa sọ̀rọ̀, ohun tán máa ń sọ ni pé gbogbo ohun tán máa ń sọ láì jẹ́ pé mo bẹ̀rẹ̀ sí kà á, wọ́n máa ń jẹ́ lára àwọn àǹfààní tó wà nínú ká dá dúró. Ẹlòmíà ní torí pé Fúlàní, Haúsá àti Fúlàní, àwọn lọ̀gá sójà, àwọn lọ̀gá ọlọ́pàá, àwọn ló wà ní gbogbo ipò ńláńlá, wọ́n yìn àwa Yorùbá jẹ. Lóòótọ́ ni gbogbo ẹ̀, ṣùgbọ́n àwọn yẹn kàn máa jẹ́ lára àǹfààní tá a máa ní tá a bá dá dúró, tẹ́nìkan kan ò ní lè yẹn nìkan kan jẹ mọ́. Kò kí ń ṣe ìdí tá a fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà nìyẹn. Ìdí nìyẹn tá a fi ń rí àwọn tó bá ń pariwo pé ẹ ṣáà jẹ́ ká ní sùúrù kí Buhari lọ, tọmọ wa bá ti di ààrẹ ní 2023 àti dúpẹ́ fọ́lọ́run. Ṣùgbọ́n àwa kan mọ̀ wípé kódà ìyẹn gan-an ló ṣẹ̀ṣẹ̀ máa wá fi ìdí ohun tó ń barú wa ilẹ́rù ló máa ṣẹ̀ṣẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. A jẹ́ ká bẹ̀rẹ̀ àlàyé yẹn nípa báwo gan lọ̀rọ̀ Yorùbá nation, ariwo táwọn èèyàn wa ń gbọ́, báwo ló ṣe bẹ̀rẹ̀, àti pé kí gangan nìdí tí Yorùbá ṣe ń sọ pé àwọn fẹ́ kó nínú Nàìjíríà. Àwọn aráalé wa, àwọn ọmọ tí Ìgbò táwọn ti wà lẹ́nu ẹ̀ láti bí ọdún mélòó sẹ́yìn tán ti ń pariwo Biafra Biafra, marginalization ni wọ́n ṣe ń pariwo pé àwọn ń lọ, wọn jẹ́ káwọn dépò, àfi Yorùbá àti Haúsá nìkan àwọn fẹ́ kó nínú Nàìjíríà. Ṣùgbọ́n ìdí tí Yorùbá yàtọ̀ sí yẹn o. Ìdí tí Yorùbá ṣe fẹ́ lọ tó dẹ̀ fi di dandan ká lọ, ìyẹn ló ṣe pàtàkì kó yí àwọn èèyàn wa. Ṣé rí nígbà tí wọ́n pariwo ṣé Buhari ṣe bàbá ní 2014-2015 election, Jonathan Goodluck versus Buhari, tí gbogbo wa ti nígbàgbọ́ wípé Buhari ni Mr. Anti-Corruption, tó bá débẹ̀ á túnlù ṣe, gbogbo àwọn tó wà corrupt á bá wa yanjú ọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ni. Àwọn bàbá wa kan náà wà tí wọ́n ń sọ nígbà yẹn pé ẹ má dìbò fún Buhari, àwọn ọmọrú èèyàn tó jẹ́ dáadáa ju bí ọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ lọ.
wípé nítorí pé tí agbára bá dé ọwọ́ ọ̀gbẹ́ni ohun tó máa fagbára yẹn ṣe táwọn mọ̀ ni pé a fulanize Nàìjíríà a dé islamize Nàìjíríà ṣùgbọ́n kò ọ̀pọ̀lọpọ̀ wa là fetí sí wọn nígbà yẹn torí pé propaganda la pé wọn kàn fẹ́ kí Buhari dépò ni ṣùgbọ́n ń tán sọ yé wọn ká má fọ̀rọ̀ gùn Buhari òun ló pegedé nínú ètò ìbò ó fìdí Jonathan Goodluck ó fìdí ẹ̀rẹ́mi ìgbà tó dẹ̀ dá rẹ ẹni tó ń jóúnjó ẹni tó ń yọ̀ ń yọ̀ àwọn bàbá wa àwọn ń ṣọ́ gidi nítorí àwọn mọ irú èèyàn tó jẹ́ ń kò máa tó bí ọdún méjì Buhari ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti rí pé àwọn ìgbésẹ̀ kan ti ń lọ tí wọ́n dẹ̀ mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá nítorí pé àwọn ọmọ tó wà nínú history wọ́n mọ ìtàn wọ́n mọ ogun àkọ́kọ́ láàrin Yorùbá àti Fúlàní ogun kejì láàrin Yorùbá àti Fúlàní wọ́n dẹ̀ mọ bí an average Fúlàní man bó ṣe ń ronú torí pé àwa làwa máa ń kígbe mo fẹ́ lọ ṣe masters mo fẹ́ lọ gba degree mo fẹ́ ṣe PhD mo fẹ́ lọ lóyìnbó mo fẹ́ dèèyàn la ohun tí àwọn ń lé lọ́jọ́ ayé wọn òun ni kán ṣe kíni kán gbalẹ̀ lọ́wọ́ ẹ kán sọ ẹ dẹrú kán dẹ̀ impose way of life wọn lé ẹ lórí. Ìwọ ni kó lọ ṣe gbogbo tó fẹ́ ṣe ń bò bá padà dé wàá wá dẹrú lábẹ́ àwọn kán gbalẹ̀ lọ́wọ́ ẹ kán dẹ̀ sọ ẹ dẹrú gbogbo tó wà lórí tiwọn nìyẹn èèyàn bẹ́ẹ̀ dẹ̀ lọ́gbẹ́ni kí wá ní ìgbésẹ̀ tó ti ń gbé tọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò ṣàkíyèsí kódà ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́nu ẹ̀rọ amóhùnmáwòrán ń tán sọ ní pé Gàmbàrí pa Fúlàní nígbà tí wọ́n ti ń kó àwọn Fúlàní wọlé láti Chad, Niger, Mali, Guinea sí Middle Belt, Southern Kaduna, Benue, Plateau wọ́n pa àwọn èèyàn wọ́n dẹ̀ ń lé wọn kó lórí ilẹ̀ wọn Fúlàní dẹ̀ ń ṣe kíni wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ dílẹ̀ tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà mọ yàtọ̀ láàrin Fúlàní àtàwùsá gbogbo ẹ̀yà láti lọ kọjá sókè làwọn èèyàn wá rò pé gbogbo wọn ni Haúsá ẹlòmíín gbọ́ Fúlàní kò mọ yàtọ̀ àti Fúlàní àtàwùsá kò mọ yàtọ̀ ṣùgbọ́n àwọn tó mọ history wọ́n dẹ̀ mọ yàtọ̀ ká má fọ̀rọ̀ gùn nígbà tán bá tún wá mú lára àwọn Fúlàní tí wọ́n ń fi wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ láàrin ìjọ kan síjọ méjì àwọn ọlọ́pàá fi wọ́n sílẹ̀ wọ́n á ní order from above níbo labove lọ́dà tí wá pé kán fi wọ́n sílẹ̀ àwọn bàbá wa àwọn yìí wọ́n ti mọ̀ pé tó ń ṣẹlẹ̀ yẹn ó ń bọ̀ lọ́dọ̀ wa tó máa wá ṣẹlẹ̀ nítorí pé àwọn èèyàn wa tán bá gbọ́nú ìròyìn àwọn ní Gàmbàrí pa Fúlàní ní Wàsíù náà ń jó kiri pàtì náà ń ṣe kiri kò kàn wọ́n ṣùgbọ́n nígbà táwọn bàbá wa ìṣọ́ ti rí pé táwọn ń sọ ló ń débọ̀ yìí ó tó ráwọn mọ̀ pé ó máa dé ọ̀dọ̀ wa ni wọ́n sáré kórajọ wọ́n dá ẹgbẹ́ Yorùbá World Congress YWC náà dá sílẹ̀ ẹgbẹ́ yóò wá sí fún kankan vision kan ni pé kí Yorùbá jáde nù Nàìjíríà ìyẹn ló lè yọ Yorùbá o ibi tí wọ́n ti fi Professor Akintoye ṣe olórí nìyẹn tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n ṣe wá ṣe launching ẹ̀ ní diaspora wọ́n mú wá London irúwa àtẹ́wọ́gbà ó yé wa ń tán sọ abẹ̀rẹ̀ sí pariwo Yorùbá nation o Yorùbá nation o Yorùbá nation o Sunday Igboho gbà wọ́n pariwo ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ kí gangan nìdí tí Yorùbá fi gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà nítorí pé gẹ́gẹ́ bí mo sọ síwájú ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn wá ń sọ àwọn yẹn kàn máa jẹ́ àǹfààní tá a máa jẹ tá a bá dá dúró ni kò kí ń ṣe ìyẹn gangan nìdí tá a fi gbọ́dọ̀ jáde a dẹ̀ gbọ́dọ̀ jáde ni nítorí pé tá a bá fẹ́ fi àkókò ṣòfò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ láàrin ìgbà tán ti dẹ́gbẹ́ Yorùbá World Congress tí mo ń sọ yìí wọ́n lọ bá àwọn Afẹ́nifẹ́re o ẹ jẹ́ ká ṣe o wọ́n join UNPO ìyẹn Represented Peoples Organization o wọ́n ṣe alliance pẹ̀lú àwọn ẹ̀yà tó kù ní gbogbo Southern Nigeria ìyẹn ni NINAS Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination ìgbésẹ̀ ti lọ oríṣiríṣi ti ṣẹlẹ̀ tá a bá ní ká máa sọ yẹn ilẹ̀ àṣùwà síbí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí tó dẹ̀ ṣe pàtàkì
ìyẹn ni mo fi máa bọ́ sí ìbéèrè yín kejì. ṣé kìí ṣe pé ẹ̀yin Yorùbá ẹ̀ ní ìtẹ́lọ́rùn torí ẹ̀yin ni vice president wọ́n dẹ̀ tún fẹ́ fún un ní Yorùbá president ṣé ìṣe pé ìtẹ́lọ́rùn kọ́ ní àìní ìtẹ́lọ́rùn ṣù. Àkọ́kọ́ náà wọ́n fi wá ṣe vice president wọ́n fi wá ṣe vice president kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Vice president ò ní agbára kankan ní Nàìjíríà wa, kò ní gbogbo agbára ọwọ́ president ló wà. Ṣé tún wá rí ẹjọ́ àwọn tán bá wo ètò tá ń ṣe lọ́wọ́ yìí tí ẹ bá fẹ́ ṣe àlàyé ẹ̀ fún àwọn ìyá àwọn bàbá wa lábúlé, a gbọ́dọ̀ máa ṣàlàyé àwọn nǹkan kan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kó lè yé wọn, nítorí mi ò mọ bí mo ṣe lè tú. Tá bá ń sọ̀rọ̀ bóyá democracy, tá bá ń sọ̀rọ̀ constitution, kí ni àwọn àǹfààní tí ò fún wa àwa Yorùbá láti pé ká lè jáde nínú Nàìjíríà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n rò pé gbogbo agbára ọwọ́ ààrẹ, ọwọ́ president ló wà. Àwọn agbára kan gan ò sí lọ́wọ́ president ká tó wá sọ pé igbákejì ẹ̀. Mo ti bọ́ sí ìpele pé mo fẹ́ dáhùn ìbéèrè yín kejì. Bẹ́ẹ̀ni. Torí níbi tí ọ̀rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ rí i pé mo ń tẹnu mọ́ pé kì í ṣe pé ìdí tí a fi fẹ́ jáde nínú Nàìjíríà nìkan, a gbọ́dọ̀ jáde nínú Nàìjíríà ni. Nítorí wípé tá a bá jáde nínú Nàìjíríà, ohun tí ó ń dúró de ìran Yorùbá àbámọ̀ ni o. Àbámọ̀ ni. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú àsìkò. Màá yọ̀nà náà tó máa yé gbogbo wa nísìnyí. Àbámọ̀ ni tí mo sọ ni wípé ṣé mo pa máa ń pariwo pé ẹ má jẹ́ kán gbalẹ̀ wà, ẹ má jẹ́ ká wo oko ẹrú. Oko ẹrú ni Yorùbá ń lọ yìí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. Ṣùgbọ́n ẹni tí ò bá yé bó ṣe lè yé rèé ní tó ń bá rúwa ẹlẹ́rù, tí a dẹ̀ fi ń sọ wípé 2023 kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ọmọ Yorùbá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. A máa padà wọ oko ẹrú gbẹ̀yìn náà ni. Ìdí rèé, ṣẹ́rókò ẹrú yẹn kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀ kó yé àwọn èèyàn wa. Tí a bá fi máa rí 20 ọdún sí 20 ọdún ó lé 5 sísìn, bẹ́ẹ̀ ni ohun tó máa ṣẹlẹ̀ ni pé gbogbo bí tá a mọ̀ nílẹ̀ Yorùbá lónìí pátápátá, Ogun State o, Lagos State o, Ọ̀yọ́ State o, Kwara State, Ọ̀ṣun State o, Ekiti State o, Ondo State o, kódà Kwara State àti ibi tó jẹ́ ilẹ̀ wa ní Kogi, gbogbo àwọn tó máa jẹ́ gómìnà ní gbogbo àwọn ìpínlẹ̀ tá a mọ̀ sí ìpínlẹ̀ Yorùbá ẹ̀ pátápátá wọ́n á jẹ́ Fúlàní. Gbogbo ipò ńláńlá látorí gómìnà tó fi máa dé chairman local government nílẹ̀ Yorùbá, jákèjádò ilẹ̀ Yorùbá wọ́n á jẹ́ Fúlàní. Kò tán síbẹ̀ o, àwọn ọba aláyé wọ́n á jẹ́ Fúlàní. Àwọn afọbajẹ àtàwọn olóyè wọ́n á jẹ́ Fúlàní. Kò tán síbẹ̀ o, kò wá sí ìwọ tó jẹ́ ọmọ Yorùbá, kò sí nǹkan dáadáa kankan fún ẹ mọ́. Nínú kó máa dín pọpọ́ọ̀fù, kó máa ṣe yádrẹ́sà, kó máa ṣe mìgáàdì, gádínà, kó máa nílẹ̀, kó máa gbálẹ̀. Bẹ́ẹ̀ ni, kó lọ sí ìwé gíga yunifásitì, kó ṣetán pẹ̀lú first class. Kò sí nǹkan kan fún ẹ. Ẹni tó máa ríṣẹ́ á jẹ́ ọmọ Fúlàní àbọ̀mọ Yorùbá Fúlàní. Kódà kó jẹ́ pé ordinary pass ló ń fi ṣetán, á ríṣẹ́ ìwọ ò ní rí. Ṣé rí, àwa ń bọ̀ lórí Islamization, torí táwọn kan bá máa sọ wọn ní irọ́ ní kò lè ṣẹlẹ̀ Nàìjíríà, wọn lè Islamize. Òye ni òye ẹ. Kódà ń tó kù kó ṣẹlẹ̀ kò jù báyìí lọ tó dẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé wá rí gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí, kò wá ṣe páwárí bẹ́ẹ̀ fún ọdún 3 àbọ̀dún 4 àbọ̀dún 2 o. A wá lọ bẹ́ẹ̀ títí ayérayé ni. A jẹ́ pé ìran parun nìyẹn. Ṣé oko ẹrú wà nìyẹn àbí kò ń ṣoko ẹrú? Oko ẹrú tá ń sọ tó dẹ̀ ń bà wá lẹ́rù tá a fi ń pariwo àpé ká jáde nínú Nàìjíríà. Ìwọ tó bá wá ní pé gbogbo tó sọ yìí kò lè ṣẹlẹ̀, kò lè rí bẹ́ẹ̀, ìwọ ni kò wá ní sùúrù kó gbọ́ àlàyé bó ṣe máa ṣẹlẹ̀, tí ò dẹ̀ ní la wàhálà, tí ò ní la ogun lọ.
a kàn máa jíjọ kan náà la máa kábàámọ̀ pé báwo la ṣe dé bí lónìí, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àbámọ̀ wà tí àwa Yorùbá ń ké lọ́wọ́lọ́wọ́ tá a bá ro àròkàn. Mo rántí ó ti fẹ́ tó bí ẹ̀ẹ̀mejì báyìí tí mo ti rí bàbá wa Professor Akintoye tí wọ́n bú sí ẹkún, bàbá tó ti ń lọ síbi 90 tó ń mú handkerchief lápò tó ń nu omi lójú nítorí pé nígbà tí bàbá yẹn ro àròkàn pé báwo làwa Yorùbá ṣe bára wa bí tá a ti bára wa yìí, torí pé ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní mú ẹlẹ́dẹ̀ wọgbà. Nítorí pé nǹkan ti bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ dẹ̀ ni. Ṣé rí, mo máa ń sọ nǹkan kan, Fúlàní tí a bá tètè mọrú àwọn ẹ̀yà tá a ń bá ṣòwò pọ̀ yìí, Yorùbá máa kábàámọ̀ gbẹ̀yìn náà ni. Nítorí pé bí àwa ṣe ń ronú kọ́ làwọn ṣe ń ronú, a gbọ́dọ̀ mọ ìyẹn. Fúlàní ò gbà pé nìkan ló ní ilẹ̀, Fúlàní gbà pé Ọlọ́run ló ní ilẹ̀. Tí n bá lè pa ẹ́ àbí mo lè lo ọgbọ́n láti gbalẹ̀ lọ́wọ́ ẹ kí n máa jẹ gàba lé ẹ lórí kó o dẹrú mi, Ọlọ́run ló nílẹ̀, èmi ni mo wá padà nílẹ̀ nìyẹn. So pé àwa kan lá nílẹ̀ bí, àwa Fúlàní, àwa Yorùbá lá lélẹ̀, àwa Haúsá ló lélẹ̀, àwọn Ìgbò ló lélẹ̀, àwọn Ṣẹ̀kírì ló lélẹ̀, àwọn Ìjọ ló lélẹ̀, gbogbo èèyàn kan Fúlàní o, àwọn òríro. Àwọn dẹ̀ ń ṣe iṣẹ́ day and night bọ́n ṣe máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ. Ó ṣèyàn láàánú pọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá n tó ń ṣe wá, àrùn tó ń ṣe Yorùbá pọ̀ gan o. Fúlàní wọ́n ti nǹkan kan ní Fúlàní mọ̀ tó dẹ̀ bà wọ́n lẹ́rù jù, òun náà ni kan lose Nàìjíríà. Ọ̀nà kan tán dẹ̀ lè gbà lose Nàìjíríà, òun náà ni kan lọ ja ogun pẹ̀lú Yorùbá. Fúlàní ò ní risk pé kan lọ ja ogun pẹ̀lú Yorùbá, nítorí pé yàtọ̀ fún pé wọ́n ti bá Yorùbá ja ogun àkọ́kọ́, Yorùbá ṣẹ́gun wọn, wọ́n bá Yorùbá jagun ẹ̀kejì, Yorùbá jagun wọn. Àwọn bàbá wa ní ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀, èèyàn kì í mọ̀ parí ẹ̀. Èwo làbùrọ̀ lọ ja ogun láti achieve nǹkan tó mọ̀ wípé tó bá fọgbọ́n ṣe nǹkan yẹn á tẹ̀ lọ́wọ́. Ọgbọ́n wa ni Fúlàní fi ń ṣe o. Nítorí pé wọ́n ti jókòó, wọ́n ti study irú ẹ̀yà, irú ìran tí ìran Yorùbá jẹ́. Wọ́n wá wo àwọn nǹkan tó jẹ́ weaknesses, àwọn ó kù díẹ̀ káàtó wa. Òun làwọn ṣiṣẹ́ lé lórí tán fẹ́ fi mú wa báyìí. Kí dẹ̀ làwọn ó kù díẹ̀ káàtó, àwọn weaknesses Yorùbá. Wọ́n mọ̀ pa nífẹ̀ẹ́ owó. Wọ́n mọ̀ pé a máa ń bẹ̀rù. Má sọ o, má jáde o, má gbójú jáde o, má lọ bẹ o, wọ́n á mú ẹ o, wọ́n á gbé ẹ o, wọ́n á pa ẹ o, wọ́n á gbé ẹ sẹ́wọ̀n o. Wọ́n mọ̀ pé a máa ń bẹ̀rù. Wọ́n mọ̀ pé a fẹ́ràn fàájì. Ká jó, wọ́n bá bímọ fàájì, tán bá kú fàájì, tán bá ṣèyàwó kán máa jẹ màálù, kán jó, kán wọ́n dẹ̀ mọ̀ pé tá bá ti rí fàájì báyìí làákàyè wa máa sọnù ni. Gbogbo tó ń ṣẹlẹ̀ ní environment wa pátápátá a máa wà oblivious to it, àti ẹ̀ ní ṣàkíyèsí ká nífura ohun tó ń ṣẹlẹ̀ láyé gbogbo wa. Wọ́n dẹ̀ mọ̀ pé a máa ń ṣọ̀tẹ̀, ká gbẹ̀yìn bẹbọ jẹ́, ká dalẹ̀ ara wa. Ṣùgbọ́n tá a bá fi lè lọ unite, kò sólúwa ẹ̀. Àti wá unite yẹn, òyìn ni kókó bẹ̀. Gbogbo eléyìí ni Fúlàní mọ̀, làwọn dẹ̀ ti fi plan. Gbogbo tí a ń sọ pé Buhari kọ́ agenda wọn ni, kò kí ń ṣe pé Buhari ló bẹ̀rẹ̀, ó fẹ́ parí ẹ̀ ni. Ó wá ṣe mí láàánú láti sọ fún gbogbo ọmọ Yorùbá lónìí pé Buhari ti parí iṣẹ́ o. Àwa ni ká jókòó ká mọ̀ kí la fẹ́ ṣe báyìí. Màá dẹ̀ ṣàlàyé ìdí tó fẹ́ parí iṣẹ́. Ẹ sọ lẹ́ẹ̀kan pé ṣe rí ọ̀nà méjì ló wà tí àwa Yorùbá tá a fi máa gbára wa, tí oko ẹrú tá a ṣàlàyé síwájú yìí tá a fi ní wọnú oko ẹrú yìí tí ò fi ní ṣẹlẹ̀ sí wa.
bó ṣe jẹ́ pé ọ̀nà méjì yẹn ló wà available fún wa láti tọ̀, ọ̀nà méjì yẹn náà ló wà fún àwọn Fúlàní náà láti tọ̀, láti make sure wípé àwọn sọ wá dẹrú ayérayé. Ṣé wá rí ọ̀nà méjèèjì yẹn náà ni pé nínú ká ja ogun, káwa àtàwọn ká ja ogun, ká gbára wa lọ́wọ́ wọn, àbí kán ṣẹ́gun wa ká dẹ̀ dẹrú ayérayé lábẹ́ wọn, tàbí kẹ̀ ká fọgbọ́n ṣe tí ò ní la ogun lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé nínú ọ̀nà méjèèjì kò sí kankan tí Yorùbá ti múra sílẹ̀ fún. Àwọn Arábí dẹ̀ ti múra pátápátá fún ọ̀nà méjèèjì ni wọ́n ti rẹ́dì. Ṣùgbọ́n ohun tèmi mọ̀ tó dá mi lójú ni pé ọ̀nà àkọ́kọ́ tí wọ́n fẹ́ gbà kò ń ṣọ̀nà ogun o. Second choice lógun. Ọ̀nà tán fẹ́ kọ́kọ́ tọ̀ òun náà ni ọ̀nà kan fọgbọ́n ṣe. Ọ̀nà yẹn dẹ̀ ti ṣúọ̀ fún wọn. So ohun tó bá lè ṣe, ohun tó bá lè achieve láì jagun, kí ló fẹ́ jagun fún? Tó bá wá dójú ẹ̀ tán, ló wá lè dogun. Ṣùgbọ́n pé kán fọgbọ́n ṣe yẹn, wọ́n ti parí iṣẹ́. Òun ni mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan pé níbi tọ́rọ̀ dé nísìn, Buhari ti parí iṣẹ́. Kódà gbogbo tó fẹ́ achieve ní orí oyè tó wà yẹn, ó ti achieve ẹ̀. Kó kàn dìgbà tó fẹ́ kó ń bẹ̀ kó mọ, òun ló mọ tó fẹ́ ṣe, èmi gan mọ̀, kò dẹ̀sẹ̀ tó mọ̀ nípa 2023. Kí dẹ̀ ni tó ti ṣe tí èmi fi sọ pé ọwọ́ àwa Yorùbá ló kù sí ohun tá a bá fẹ́ ṣe torí wàhálà ti dé, òun náà ni invasion. Nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, wọ́n kó ogun wọlé o, Fúlàní ti ń pa wọ́n o, wọ́n ti ń gbé wọn o, wọ́n ti ń ṣe o. Ìyẹn lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà rí tán pariwo. Ṣùgbọ́n invasion ó ti parí iṣẹ́ wa. Ìyẹn ló máa guarantee oko ẹrú tí mo ṣàlàyé síwájú. Nǹkan kan tó tún kù tó máa guarantee ẹ̀ ni kí wọ́n má change constitution ilẹ̀ Nàìjíríà, ká sì wà nínú Nàìjíríà pẹ̀lú constitution 1999 tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Guarantee ni pé Yorùbá máa woko ẹrú tá a sọ síwájú yìí. Nítorí pé báwo ló ṣe máa ṣẹlẹ̀ ni pé gbogbo wa la ká ṣe ìṣirò kan nísìnyí. Gbogbo ń ta fẹ́ sọ yìí kò ń ṣe pé bóyá ilẹ̀ Yorùbá nìkan o, torí gbogbo ilẹ̀ Southern Nigeria ni wọ́n fẹ́ gbà. Ó apply sí gbogbo ilẹ̀ Igbo, ilẹ̀ Ìjọ, ilẹ̀ Calabar nǹkan kan náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká focus lórí ilẹ̀ Yorùbá. Nísìnyí wọ́n ti ń kó àwọn Fúlàní yẹn wọlé tán ti ń wá sílẹ̀ wa nísìnyí láti èmi ní Chad o, Niger o, Mali o, Senegal o, Burkina Faso, kódà Cameroon. Wọ́n ti kó àwọn Fúlàní yẹn wọlé rẹpẹtẹ. Wọ́n wà nú àwọn oko wa, rainforest wa. Wọ́n wà láwọn abúlé, àwọn àbá káàkiri. Wọ́n dẹ̀ wà láàrin ìlú. Èmi ó ti pẹ́ tèmi ti dé Nàìjíríà gbẹ̀yìn, ṣùgbọ́n ohun tá a mọ̀ tí gbogbo wa mọ̀ tá ń gbọ́ ni pé kò sí city kankan nílẹ̀ Yorùbá tó dé nísìnyí, Fúlàní kún everywhere ni. Wọ́n ti pọ̀ káàkiri gbogbo everywhere. Bẹ́ẹ̀ni. Now, ìyẹn ti ń ṣẹlẹ̀ nísìnyí láti bí ọdún 5. Between now àti 2023 tá a máa ṣe ìdìbò ààrẹ, ọdún kan ni. Ẹ jẹ́ ká ro ọdún kan yẹn mọ́ ọdún 5 tá a ti ṣí sílẹ̀. Ó dọdún 6. Tó bá di 2023, wọ́n á wá fún wa ní Yorùbá president. Ká gbà pé èyí tó máa múnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n tán tiẹ̀ ti ń dúró pé Tinubu ni o, Ọ̀ṣínbàjò ni o, ẹnìkan ni o, Tàmẹ̀dù ni o, kí Buhari ṣá ti lọ o, ọmọ wa ti débẹ̀ o. Kán wá fún wa ní Yorùbá president. Tán bá ti fún wa, tán ti tó ti ó máa swear oath. Á di ààrẹ. Inú Yorùbá máa dùn, á máa jó, adúpẹ́ o, ọmọ wa ti débẹ̀ o, Buhari ti lọ o, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè o. Bínú tí wá ṣe ń dùn yẹn nínú Fúlàní máa dùn lẹ́yìn. Nítorí àwọn kan máa ṣí kàlẹ́ndà. Bílẹ̀ ṣe ń ṣú sílẹ̀ mọ́ nínú wọn máa dùn. Nítorí pé kí ni? Ọmọ tiwa tó di ààrẹ yẹn, òun ló máa fún wọn ní àǹfààní ohun tó kù kí wọ́n fi débi tí wọ́n ń lọ. Nítorí pé mo ṣe àkàwé kan ní ọjọ́ sí mo wà lórí ètò yín pé ṣe ló dàgbà pé wọ́n ti kó gbogbo àwa Yorùbá nísìnyí, wọ́n ti kó wa sípò sí. Wọ́n ti fi cover ẹ̀, wọ́n ti fi bò ó. Wọ́n ti fi ìṣó sí káàkiri báyìí. Ohun tó kù tán máa fi gbá ìṣó yẹn pa,
òun náà nìkan fún wa ní president Yorùbá ní 2023 so tán bá ti fún wa táwa ń jó tá ń yọ̀ ṣe bí wọ́n mọ̀ pé orí Yorùbá ò pé ká máa jó ká máa yọ̀ fàájì yẹn náà ni a kì í rí kọjá igi mú wa. Fúlàní ti ń wo the next 20-30 years làwọn ti fi náà ti plan tán dẹ̀ ti múra ìsílẹ̀. Lóòótọ́ tọmọ yín bá débẹ̀ kò ní sí wàhálà mọ́, Fúlàní ò ní pààyàn mọ́, Fúlàní ò ní ṣe wàhálà mọ́, kódà kẹrí Fúlàní títí kẹkàn kò ní sọ̀rọ̀ torí pé wọ́n mọ̀ pé àwọn kan láti rọra sinmi ọdún 8 ni nítorí ọmọ wa tó débẹ̀ á wà ń bẹ̀ á lọ ọdún 8. Ẹ jẹ́ ká ro ọdún 8 yẹn mọ́ ọdún 6 tá a ti ṣí sílẹ̀ ó di ọdún 14. Ṣé rí ọmọ wa tó débẹ̀ tí àwọn tó yé bá yé kán bá sì ń pariwo pé Yorùbá nation la fẹ́ àwọn tí òye wọn á ní kílẹ̀ tún fẹ́ dà lúrú ni ṣe bọ́mọ wa làárẹ̀ kílẹ̀ tún fẹ́ ọmọ wa ṣáà ti débẹ̀ nǹkan ṣáà ń tẹ́yìn lọ́rùn ṣá. Ṣùgbọ́n ó ní mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan pé tá bá rẹ́ni tó wo kínní àwọn ìyá wa àwọn bàbá wa kán kọ́kọ́ ṣàlàyé ìtumọ̀ democracy bó ṣe ń work àti ìtumọ̀ constitution. Ìwé òfin ilẹ̀ wa ní Nàìjíríà àwọn nǹkan kan wà tí kò sí ní abẹ́ agbára ẹni tó jẹ́ ààrẹ ilẹ̀ Nàìjíríà. Ààrẹ ilẹ̀ Nàìjíríà ò ní agbára láti pín Nàìjíríà pé kí Yorùbá lọ lọ́tọ̀, Haúsá lọ lọ́tọ̀, kí Ìgbò lọ lọ́tọ̀. Kò sí àǹfààní fún nínú constitution wa. Democracy la dẹ̀ pé game of number ni wọ́n máa dìbò ní 774 ní local government tó wà Nàìjíríà. Nàìjíríà wọ́n ti pín sí 6 geopolitical zones. Àpapọ̀ àwa tá a wà ní south tó àwọn ti north. Kódà ní House of Senate wọ́n fi bí 7 jù wá lọ. Game of number aládẹ ń sọ. Àwọn tí wọ́n dẹ̀ kọ constitution tí wọ́n fi ń ṣètò ìjọba wa ní Nàìjíríà bí wọ́n ṣe kọ́ lónìí tí kò pé àwa tá a wá láti south. Àwọn náà ni wọ́n ní agbára àti change constitution yẹn sí bí àwa ṣe fẹ́ tí ò ní sí ìyànjẹ tó dẹ̀ máa fi àǹfààní sílẹ̀ fún wa láti sọ pé ká ṣe referendum. Ìyẹn ni pé ìdìbò pé ṣá fẹ́ máa continue nínú Nàìjíríà o àbá fẹ́ yapa ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira. Ṣùgbọ́n gbà tán bá wá di rúbò bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ jẹ́ nígbà tí àpapọ̀ gbogbo wa ò tó tiwọn. So kò sí bọ́n ṣe fẹ́ ṣe constitution ò ní ṣe change torí àwọn ò ní gbà pé kán change ẹ̀. Bọ́ọ̀dì níbò a ní ìbò tó tó láti fi borí ìbò táwọn máa dì nítorí pé àwọn máa dìbò yẹn kó lè favour àwọn ni. Nítorí náà ńkọ́ ọmọ wa tó bá di ààrẹ at best á lo ọdún 8 ní ibẹ̀. Ọdún 8 yẹn kárò mọ́dún 6 tó wà lé ọdún 14. Lẹ́yìn tó ń bá lọ́dún 8 tán níbo lágbára tó ń padà sí ó ń padà sọ́dọ̀ àwọn ará bí lókè ọ̀yà lọ́hùn. Bẹ́ẹ̀ni. Òun náà ń bọ̀ wá lọ ọdún mélòó òun náà ń bọ̀ wá lọ ọdún 8. Ẹ jẹ́ ká tún wá ro ọdún 8 yẹn ẹ jẹ́ ká tún rò mọ́ ọdún 14 tá a ti ṣí sílẹ̀. Ó ti lé lógún ọdún. Bẹ́ẹ̀ni. Now ẹ jẹ́ ká gbàgbé 22 years ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọdún 10 sí ọdún 15 sígbà tá a wà yìí. Ní ìṣẹ́jú péréte tó kù yìí ṣé lè bá wa kọ́fà àárín yẹn. Mo lè sáré ṣe. Ohun tó ṣẹlẹ̀ ni pé láàárín ọdún 10 sọ́dún 15 sísìn a máa rí àwọn nǹkan kan nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá nìkan kọ́ ní gbogbo south. Ẹ máa rí pé demographic yẹn á máa change gidi gan. Ẹ máa rí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tán máa wà bí ọdún 10 sọ́dún 15. Àwọn Yorùbá Fúlàní, Ìjọ Fúlàní, Ìgbò Fúlàní, Ṣẹ̀kírì Fúlàní, Ẹ̀dó Fúlàní nítorí pé wọ́n ti pọ̀ láàárín wa. Ìyẹn níṣẹ́ tí Buhari ti ṣe, ìyẹn ni invasion. Àwọn èèyàn wa máa fẹ́ra wọn lónìí olónìí tílẹ̀ mọ́ yìí. Àwọn ọmọ Yorùbá kan máa fẹ́ Fúlàní. Ó ti ṣẹlẹ̀. So ká má tí ì wá sọ pé 20 ọdún ó lé. Ṣé bàbá Aropọ ṣé ẹ̀yin àtàbúrò yín tó ti fẹ́ Fúlàní tó ti bí ọmọ Yorùbá Fúlàní lẹ máa jọ jókòó lẹ máa jọ sọ̀rọ̀ Yorùbá bí ẹ ṣe fẹ́ gbára yín lọ́wọ́ Fúlàní kò ní fetí sí yín toró ti fẹ́ Fúlàní àwọn ọmọ ẹ ti di Yorùbá Fúlàní. Ẹnu àtàbúrò yín ò ní kò mọ́. Èèyàn kan sọ fún mi ní bí ijọ́ mélòó kan sẹ́yìn tó ẹ̀ṣẹ̀ dé ní àti Nàìjíríà sí UK. Ó lóun lọ ṣe òkú godmother ọkọ ẹ̀ ní Òmù-àrán
ó ní kódà ó léèyàn lè mọ̀ pé lẹ̀ Yorùbá léèyàn wà. Ó ní àwọn Arábí wọ́n pọ̀ ju àwọn èèyàn wa lọ tó jẹ́ pé àwọn èèyàn wa tó wà ń bẹ̀ gan èdè tí wọ́n náà ń sọ àwọn bọ̀ sọ Yorùbá mọ́. Ó lábúlé kan wà láṣepa náà pé lábúlé bóyá abúlé Gà ni àbábúlé Gà. Ó ní kódà ó ní àwọn Fúlàní ọmọ bí ọmọ 20 ọdún ó ti ń fẹ́ àwọn ọmọ Yorùbá níyàwó bíi 2 bíi 3. Ó ní bóyá wọ́n ti ń sponsor wọn ni ó lóhun ò mọ̀. Àwọn èèyàn náà tó dé pé de wọn ni wọ́n sọ. So nígbà tá a ti rí lára ilẹ̀ Yorùbá lónìí tí ó jẹ́ pé Yorùbá ọ̀pọ̀ ń bẹ tó àwọn Arábí wọ́n pọ̀ jù wá lọ níbẹ̀, wọn ò tún ṣèdè Yorùbá ń bẹ mọ́. Kí la wá ń sọ̀rọ̀ ń pa lèmi ṣe máa ń sọ pé wọ́n ti gbalẹ̀ wa fẹ́ gbà padà ni o. Wọ́n bá péré dà ipò tó kú báyìí. Nísìnyí 20 ọdún ó lé 2 tá a wá ṣí sílẹ̀ yẹn, ṣé àwọn Fúlàní tó wà nínú igbó lẹ́yìn more than 20 years ṣé inú igbó náà sì wà? Igbó ti dìlú, wọ́n ti sọ lórúkọ lu Fúlàní, wọ́n ti yan sẹ́ríkì, wọ́n ti gba probably wọ́n ti gba local government. Àwọn tó wà lábúlé, àwọn tó wà láàrin ìlú, àwọn náà ti pọ̀ sí. Yorùbá Fúlàní kẹ̀, àwọn náà tún ti pọ̀ sí rẹpẹtẹ. Wọ́n á wá ṣe kí ni o? Wọ́n á wá gbé Fúlàní kọ̀ọ̀kan dìde. Ẹ wo January ọdún tó kọjá olóyè Ìgbòho ló lé sẹ́ríkì kò ní Ìgangan. Ọmọ tí sẹ́ríkì yẹn bí sí Ìgangan ó sọ̀rọ̀ ní ìgbà yẹn ó ti pé ọmọ 50 ọdún. Ó mì pé ní January tó kọjá yìí ló pé 50 ọdún lé ẹyọ kan. Yorùbá tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń sọ àwọn Yorùbá Ìbàràpá ni Yorùbá tó ń jáde lẹ́nu. Òkìdí Yorùbá ló ń sọ mú bọ̀. Tó bá jẹ́ Yorùbá sì sọ náà fi ń di gómìnà, ó qualify ju èmi àtẹ̀yìn lọ láti di gómìnà l'Ọ́yọ́ State. Irú wọn yá ti wá pọ̀ nílẹ̀ Yorùbá, wọ́n á wá gbé wọn dìde pé kí wọ́n contest láti ṣe kíni láti di gómìnà. Ẹ dìbò fún wọn o, ẹ dìbò fún wọn o. Tá a bá ìwà nù Nàìjíríà, àwọn ló wà l'Ábùjá, wọ́n á declare wọn ní winner. Fúlàní bá di gómìnà ní gbogbo ilẹ̀ Yorùbá ló bá tán. Wọ́n wá sí lágbára federal, wọ́n ti lágbára state, wọ́n á lágbára local government. So kí ló tún kù? Wọ́n wá di gbogbo ipò mú. Ṣàwárí àwọn èrún crumbs tó bá wá ń ṣẹ́kù tó ń gbọ̀n sílẹ̀ tí ò bá sí Fúlàní tó lè grab ẹ̀, ìgbà yẹn náà wá consider Yorùbá Fúlàní. Tá a bá tún wá rí tó tún gbọ̀n fọ́dà tí ò sí Fúlàní tó lè grab ẹ̀, tí ò sí Yorùbá Fúlàní tó lè grab ẹ̀, ìgbà yẹn ni wọ́n á wá consider ìwọ tó jẹ́ Yorùbá ṣùgbọ́n tó jẹ́ Mùsùlùmí. So ìwọ tó bá ń pariwo wọ́n lè Islamize Nàìjíríà, wọ́n lè ibi tó yẹ mọ́ ni o. Torí nígbà yẹn pé ó kọ́kọ́ jẹ́ ọmọ Yorùbá náà nílẹ̀ Yorùbá ó ti finish. O tún wá kí ṣe Mùsùlùmí gbàgbé ẹ̀. Nítorí pé àwọn èrún tó bá ṣẹ́kù níralẹ̀ralẹ̀ pátápátá tí ò bá sí Fúlàní àti Yorùbá Fúlàní tó lè mú, ìgbà yẹn náà wá consider ìwọ tó jẹ́ Yorùbá but a Muslim. So nígbà tí ó bá dé jókòó, ó lọ sí yunifásitì, ó ṣetán pẹ̀lú first class, ó ríṣẹ́. Yorùbá Fúlàní àti Yorùbá Muslim, àwọn ríṣẹ́ ordinary pass làwọn dẹ̀ fi parí. Ó dẹ̀ mọ̀ pé torí pò kí ń ṣe Mùsùlùmí ni ìwọ ṣe rí iṣẹ́, ta ló máa sọ fún ẹ kó tó di Mùsùlùmí? Ó tàn ká tó wá ní pé gbogbo agbára gan ọwọ́ wọn ló wà, wọ́n lè sọ pé òkè àwọn tiẹ̀ declare Nigeria as an Islamic state. So ibi tí ọ̀rọ̀ ìwà burú sí existential threat wà ń bẹ, ìran Yorùbá gan lè parun kó dìtàn. Báwo ni ẹ ṣe máa ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ní bá wa láyé jẹ́, ó níbi táyé èèyàn máa ń bàjẹ́ dé tí èèyàn gan mọ̀ pé òun ò ríyàn tó ń bá kú lọ sí. Nítorí pé ìwọ fúnra ẹ ti mọ̀ wípé ohun tó jẹ́ kó wà disadvantage tí nǹkan fi nira ni pé ó jẹ́ Yorùbá. Tẹ́ ẹ̀dá bá rẹ̀ ti bálé ayé ẹ̀ dé irú ìpele bẹ́ẹ̀ yẹn tó nǹkan ti mọ̀ pé òun ò ráyé tó ń wá, òun ò rí wá, wàá máa wá ronú pọ̀ ọmọ tó fẹ́ bí. Ó dẹ̀ ti mọ̀ pé ọ̀nà kan tọ́mọ tó fẹ́ bí tí ò fi ní jẹrú ìyà tí wọ́n ń jẹ ni pé kó má jẹ Yorùbá. Nítorí náà Yorùbá ò ní fẹ́ Yorùbá mọ́. Àwọn ọmọ Yorùbá fẹ́ lọ máa fẹ́ Fúlàní, bóyá lọ́kùnrin àbí lóbìnrin, kí wọ́n lè bí Yorùbá Fúlàní. Gbogbo ń tán sọ yìí ti ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà already now. Ẹ jẹ́ ká wo Bùkọ́lá Sàràkí. Ṣé bàbá ẹ̀ ní Yorùbá, ìyá ẹ̀ ní Fúlàní? Fúlàní ló ń pè rẹ̀.
Bukola yẹn gagiri ló fi ń jẹ́ ó tún ti múra 2023 election sílẹ̀ sí wọ́n ṣe ń tábìlì kan fẹ́lẹ́ ọjọ́ mẹ́ta tí wọ́n ń bí léèrè pé ṣé Yorùbá tiẹ̀ ní ẹ́ kò lè dáhùn ó ní àmì Nàìjíríà. Nítorí náà ohun tí àwa ń sọ rèé tí ò yí ọ̀pọ̀lọpọ̀ mo rò pa ti rí ìyàtọ̀ nú ìdí tí Yorùbá fi fẹ́ jáde tá a dẹ̀ gbọ́dọ̀ fi jáde nínú Nàìjíríà. Ó yàtọ̀ sí pé wọ́n yàn wá jẹ àwọn ló wà ní gbogbo ipò ìlú ò tiẹ̀ dá ó tiẹ̀ ti súyàn. Àwọn yẹn kàn máa jẹ́ àǹfààní ara àwọn benefit tó máa wà nú pé tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira Yorùbá ló máa wà ní gbogbo ipò ẹnìkan ò ní yẹn nìkan kan jẹ́. Ṣùgbọ́n báwọn ṣe máa kó wa sóko ẹrú òun là ń sọ tó ẹ jẹ́ ká fi bí wọ́n ní ká fi bí ìṣáná kíyèsí ogun ẹ jẹ́ ká wọlé Haúsá náà tó ráwa Yorùbá láti lọ́kọjá sókè a máa ní Haúsá ṣùgbọ́n stéètì 6 kan wà ní ibẹ̀ tó jẹ́ pé kọ́ Haúsá stéètì ni wọ́n Jigawa, Sokoto, Zamfara, Kano, Kebbi àti Katsina. Àwọn kọ́nọ̀t. Stéètì 6 yẹn lónìí gbogbo àwọn governors wọn pátápátá Fúlàní ni wọ́n. Gbogbo àwọn ọba wọn Fúlàní, gbogbo àwọn afọbajẹ Fúlàní. Ẹ lọ wo àwọn senators àtàwọn House of Rep àti House of Assembly wọn. Haúsá kọ̀ọ̀kan tó wà láàrin wọn, Haúsá Fúlàní ni wọ́n jẹ́. Àwọn tó wájọ́ mo nílẹ̀ tán jọ́ mo nílùú gangan kọ́ n tó ń dòde ìran Yorùbá nìyẹn. Nítorí náà ni pé tí àwọn èèyàn wa tá bá lọ sí church ẹ lọ sí mosque ẹ lọ ń gbàdúrà àbí pé pastor gbàdúrà ń sìn pé Ọlọ́run ní jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ o àwọn ọmọ wa ò ní ṣerú ẹnìkan o àwọn ọmọ wa ò ní woko ẹrú o wọn ò ní ṣe apariwo àmín ṣùgbọ́n kò kí ń ṣọ̀rọ̀ àmì o ọ̀rọ̀ ìgbésẹ̀ tá a bá gbé nísìn òun ni o mo fi sọ lẹ́ẹ̀kan pé tá a bá ṣọ́ra àwọn àbámọ̀ kan wà tí Yorùbá ti ń ké nsìn tó dẹ̀ yẹ pé ibi ká máa lákìyèsí wẹ́rẹ́ òun ló bá wa débi tá a dé tó yẹ pé àwọn ọmọ wa gan nísìn wọn mọ ìtàn tí wọ́n bá ń dúró àwọn Professor Akíntóyè bá ń sọ bí Yorùbá ṣe great àti irú ìgbésẹ̀ táwọn Awólọ́wọ̀ ti gbé ibi tí Yorùbá ò bá wà lónìí àwọn èèyàn máa queue ní embassy orílẹ̀-èdè Yorùbá káàkiri bá a ṣe ń queue ní embassy àwọn. Ẹ ṣeun bàbá wa pẹ̀lú àlàyé tẹ́ ṣe yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin èèyàn tí ẹ gbọ́ àlàyé yìí ẹ rí wípé akàrọra ṣe léyìí ní kékeré 30 ìṣẹ́jú ó kù ìṣẹ́jú gbélé kan kó pé 40 ìṣẹ́jú. Mo fẹ́ kí ẹ fi fọ́nrán yìí ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ yín pátápátá kí wọ́n gbọ́ àlàyé ẹ̀. Ṣé tẹ́ bá ti wá gbọ́ àlàyé ẹ̀ tẹ́ bá wá ní ìbéèrè sí nọ́mbà àbí ímeèlì tẹ́ ẹ máa fi béèrè yín ránṣẹ́ sí á wà ní abẹ́ fọ́nrán yìí. Àá tún wá béèrè ìbéèrè yẹn lọ́wọ́ grandpa padà. Wọ́n á tún wá ṣàlàyé, àá tún wá fi gbogbo ènìyàn ní ẹ fọ́n jáde kí gbogbo ayé kó gbọ́ kó mọ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí grandpa sọ lẹ́ẹ̀kan yẹn? Àwọn Haúsá gangan báyìí àwọn náà máa ń wọṣọ pupa àti green yẹn àwọn náà máa ṣe lẹ́yìn ọba àwọn Fúlàní yẹn. Bóyá wá fẹ́ kí ìran ti yín ó parun tàbí ẹ fẹ́ kó parun. Eléyìí tí grandpa sọ yìí kò ní í ṣe pọ̀ pẹ̀lú pé à ń bá Fúlàní bòjà kì í ṣe lẹ́yàmẹ̀yà rárá ṣùgbọ́n a fẹ́ kí ìran wa kó parun nítorí pé kíni àti Ìgbò àti Haúsá o àti Fúlàní àti Yorùbá o 2023 election òun kọ́ gangan ní orí ẹ̀. Kò sẹ́ni tó bá Tinubu jà kò sẹ́ni tó bá president pé ó fẹ́ ìyẹn kọ́ ṣùgbọ́n tán bá ti fún wa ẹ gbọ́ àlàyé yìí a jẹ́ pé a lọ pátá nìyẹn o ìran mi ò ní parun o ìran wa ò ní parun o. Grandpa ẹ ṣé mo dúpẹ́ ẹ dágbére fọwọn aran èèyàn yín. Ẹ ṣeun bàbá Àròpọ̀ kò ń ṣe pé kó wá jẹ́ pé ìbéèrè nìkan tá a bá tún rí ẹni tó tún mọ ọ̀nà àbáyọ bó kódà tó bá jẹ́ pé kò ṣe ní tó ṣe sọ lórí afẹ́fẹ́ ẹ lè pe bàbá Àròpọ̀ ire ní ẹ̀yìn torí gbogbo ala ti rí pé eléyìí tó wà nílẹ̀ yìí ó kan gbogbo ọmọ Yorùbá tó bá rẹ tó mọ ọ̀nà àbáyọ tí ò dẹ̀ ṣe sọ lórí afẹ́fẹ́ kò ń ṣe dandan kó jẹ́ béèrè ẹ̀kọ́ kẹ́ ẹ pè lẹ́yìn tó bá dẹ̀ ṣe sọ lórí afẹ́fẹ́ kẹ́ ẹ sọ kí ẹ jẹ́ kẹ́yẹ á mọ kí ni ọ̀nà àbáyọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ á ṣe é ṣe fún wa o kò ṣe dúró o kí ó yẹ jẹ́ kí gbogbo wa ká jọ wà ní ìṣọ̀kan. Mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà gẹ́gẹ́ bí bàbá Àròpọ̀ ṣe sọ eléyìí ò ní ṣe pẹ̀lú pé
ẹ jẹ́ ká lọ pa àwọn Fúlàní yẹn, ẹ jẹ́ ká lọ bá wọn jagun. Buhari gbogbo gbàlẹ́ mi máa ń sọ lọ́dọ̀ tèmi, èmi ò rí nǹkan kan, olórí ni olórí. Ó ṣùgbọ́n àwọn èèyàn tiẹ̀ ó dẹ̀ ń fẹ́ dáadáa fáwọn èèyàn tiẹ̀ nìyẹn. Àwọn bàbá wa dẹ̀ ní orẹ́sẹ̀ wèrè òbúṣogun, òun jà fún ìran ẹ̀, ó dẹ̀ ń fẹ́ gba ilẹ̀ ọlọ́ràá fún àwọn èèyàn tiẹ̀ kán lè máa jẹ gàba lórí àwọn ẹ̀yà tó kù. Ọ̀nà tó ń dẹ̀mọ̀ láti gbà ṣe é nìyẹn. Ẹ jẹ́ kí àwa náà ká sọ kí ni, ká ní àwa ò kì í ṣe aṣèrè, kán wẹ́sẹ̀ aṣèrè tán fẹ́ bù kán wá síwájú. So ọwọ́ wa ló wà, kò ṣe dúró wò. Gbogbo petition tán ní kán sign, kó ní kálukú lọ bu ọwọ́ lù, kó ní kálukú dẹ̀ ṣe tiẹ̀. Ká bọwọ́ lù nìkan kọ́, ká sọ di iṣẹ́ láti máa gbé káàkiri fún gbogbo àwọn èèyàn wa, ká ṣe àyè kó yé wọn, káwọn náà lè gbèríko ó lè gbé àwọn èèyàn wa. Ẹ ṣé.